Mo Yomi Fashlanso. Yeah. Shegbon koko nípa ere. No. He's a very responsible man. So I'm just trying to to do yẹn sí yín ni. Òun kọ́ ló ń wáyàwó kẹjọ o kẹ má lọ ní mo ní Yomi ni o. Yomi kọ́ ló ń wáyàwó. But I'm just trying to say there are lots and lots of people there. This guy, English movie. No. Mo dẹ̀ rántí orúkọ ẹ̀ lẹ́ẹ̀kan. Òun yẹn náà mi kì í gbọ́. Àwọn míì náà wà. Àjọkẹ́ ẹ̀yà. Àwọn míì náà wà tẹ́ tí gbọ́ lórí wọn. Àwọn míì wà nù wọn tán ìbùkún tó bá ń ṣe wọn tí ẹ. Wọn kì í ṣèrànù tó bá ṣe gan wọn gbé sójú. Yàn gbé sójú. Bàbá wa Jídé kò sọ pé wọ́n ti fẹ́ fi wọ́n jọba Èkó o. Àwọn náà máa tún jọba. Olúwa ò ṣe kò sọ́kọ́. Ọba kò sọ́kọ́. Yes, I'm so happy for you. Ọmọ wọn náà ṣẹ̀ṣẹ̀ bímọ ni. Ọmọ wọn ṣẹ̀ bímọ ni. Bídèmí bímọ lánàá sọ àwọn tí wàá fún wọn ní kíní. Yẹmí Ṣọládé Yẹmí Ṣọládé don't go there o. No, mo ní wọn tí ó lè máa ṣe but pé mi ò tí ì rí pé kán gbé síta rí. Yẹmí Ṣọládé please I beg you Ọlọ́run ní jẹ́ rí o. Gbọ́dọ̀ tí wọ́n sọ rí pé ó lè máa ṣe. Go. Àti Àjọkẹ́ lips sealed. No, ọ̀gá mi. Wọ́n mọ̀ pé ọ̀gá mi gangan láǹtà. Ọ̀gá mi láǹtà náà. Ọ̀gá mi láǹtà lánìyàn. Ọ̀gá mi. Àǹtà láíláí kò ní ṣèṣekúṣe. Má. Àǹtí Àìkẹ́ so ẹ serious ẹ ń fẹ́yàn nílùú òyìnbó lẹ́yìn ti fẹ́yàn. Kí lorúkọ ọkùnrin náà mo ti fẹ́. Mọ̀ fáwọn ará Nàìjíríà wọ́n kàn ń lo ará Yúróòpù. But ó depend lórí ẹni yẹn sẹ́ Ọlọ́run ó depend lórí ẹni. Tani Fúnṣọ́ Adéolú very responsible. Very responsible. Very responsible. Ó láwọn kan tẹ́ bá ti rí tó wà scandal free. Wọ́n ń ṣe ìranù wọ́n ń ṣe orí burúkú. Wọ́n ṣe wọ́n jẹ́ enjoy ara wọn for they do it with common sense. Odunlade Adekola is a good boy. At least he has a home and he's holding on to his wife very well. You know. Ọmọlọ́mọ. Kéèyàn máa lo opportunity tó bá ní nílé ayé yìí. That girl, I mean initially mi ò kí like ways ẹ̀ máa wò pé ó ti máa ṣe bí ras girl. But look at her today. Ó wò pé ngbà tọkùnrin fẹ́ sọ ẹ́ di wèrè. Use that opportunity to go and work on yourself. Ṣé bá sọ obìnrin tó bá ti ní pé maybe you have a relationship that is not perfect. Ṣé ó lọ ń dókó ń ta ni? Kó lọ dókó gbà tó bẹ̀rẹ̀ sí ń ta. Ó di rider, ó di cleaner, ó di gbogbo ẹ̀. Look at her. A tún bá wọn gbalé owó wà lọ́wọ́ ó ṣe errand girl. Ọmọlọ́mọ ó ń lè kówó ìgbà mi lè máa sùn lé pé pàwọn tó dé láti Amẹ́ríkà yẹn máa ló máa lọ jókòó tí wọ́n máa lọ bá wọn tún lè ṣe. Ṣé kò ti wọlé kò ti wọ́n sẹ́yìn. Respect your husband, respect your a man will come back to look so many women mo rí láàrin tó kọ̀ kọ́kọ́ síta wípé some women will continue to build other men instead of them to build themselves. It's true. So many this lady ó ṣe mistake gidi Ọlọ́run. But this is not the time to apportion mistake to apportion blames on her. Àǹtí àdúrà tí ẹnìkan kọ̀ okay ìwọ tó yẹ pé o ti wà made before he met you. Kí ni nǹkan tó ṣe sẹ́gbẹ̀ẹ́ kan náà tó yẹ pé I don't understand. Mo fi $8,000 ni mo lọ bá yàn fi gold mi gbà ní pawn shop 8,000 ṣì ń gbá mi ò rí gbà. Ọkùnrin ó lù yín jìbìtì eléyìí ó tún lù yín jìbìtì eléyìí ó lù yín jìbìtì owó lù yín jìbìtì òbò. Jesus Christ.
mo lọ bá yá owó pé kó lè fi gbé kọ́ńtì ẹ kí lẹ̀ ń sọ ṣé ń gbá mi ò rí gbà mo lọ yá ni kì í ṣe pé bóyá torí pé àti ẹ̀ pé ọ̀rọ̀ bò àbí kíní. ṣeré èèyàn ọkùnrin ṣeré èèyàn ọkùnrin ṣeré èèyàn ọkùnrin somebody will trust you with mo ń bọ̀ mà àti àbẹ̀bí mo bọ̀ mà èèyàn máa trust yín ẹlẹ́ máa pàdé because so many of them náà láwọn wáyàwó nílùú òyìnbó máa ń sọ fún wọn máa ló lè ní gbogbo yín because so many of them most of these ladies torí pé ẹ rí wọn kó wọn wà ń lo òyìnbó ẹ rí wọn as being vulnerable ẹ wá lo opportunity yẹn ẹ máa ní báwo ló ṣe máa ti ẹ pàdé mi next tó máa sọ àwọn bá mi sọ bùkátà ìgbésí ayé bàbá ẹ àti yàrá ìyá ẹ èmi kọ́ ló yẹ kí n gbé bùkátà lé lórí kò sí tó kọ́ mi kí n máa gbé bùkátà lé mi lórí èmi ló yẹ kí n gbé bùkátà kọ́ sèmi lóbìnrin wàá máa sọ fún mi ìgbà ẹ ní fọ iná yín já mọ́tò já ọmọ ẹ kí ló yàrá ìyá ẹ ní mi ni. gbogbo wọn kú dànù bí mo ṣe wà yìí mo wá sọ fún yín pé mi ì lè sọ pé kí n réyàn kan sí àwọn èèyàn máa ní I don't say that you are not too old you can still see somebody mo ní òkè o somebody tí n bá máa rí o ó jẹ́ nàìjíríà gan tó ní máa sọ pé mi ò lè báyọ̀ déètì èèyàn nílùú tí mo wà mọ́ tó bá jẹ́ nàìjíríà má fi amẹ́ríkà lọ mí o pé ṣé kí n máa gba ọ ní máa wá àbí wọ́n fẹ́ bá mi ṣépè fún ẹ. máa wá bá ilé kò àdúrà wa dáadáa ìyẹn ṣàlàyé fún mi máa wá bá ilé kò ló bá dóbò ni a máa bọ̀ àwọn wèrè. mo ní pé má bá mi sọ ọ mi má bá mi sọ ọ because ṣé mo. kọ́mọ̀ máa lè ló máa ń ṣe. àánú dẹ̀ ni tó bá lójú àánú kò sí nǹkan tẹ̀lé ṣe sí. ẹni tó bá ní ojú àánú. Please Adetoro don't go to Yemi Solade o me I don't know you go to Yemi Solade on your own o. irú àwọn aládùúgbò ẹ̀ the same thing ni mí wọ́n máa ń dúró ti ọkùnrin tán pé ọkọ mi ojú ògbọ́dọ̀ tọkọ mi ojú ògbọ́dọ̀ tọkọ mi ojú ògbọ́dọ̀ tọkọ mi. There are some men that you don't do that with there are some men tó ẹlòmíì gan tó jọ kọ lé ẹ̀ gangan tó bá ti mọ̀ wá ẹ̀ wípé look eléyìí ìgídẹ̀ earphone be careful. tí mi bá rí nǹkan kan fowó mi ṣe máa gbé báàgì mi pápápá ó di vacation máa lọ náà nǹkan mi fẹ́ máa tọ́sẹ̀. ẹ lọ gbádùn àǹtí ọlọ́run ẹ lọ ra dídò tó da wọ́n lóríṣiríṣi ló wà wọ́n lè kàn tó wà tó máa ń likiliki ẹ ra gbogbo ẹ̀ kẹ́ máa gbádùn. ẹ tún ka réètì ẹ tún ka àwọn táwọn èèyàn ń lò. ló wà tán ma I'm not teaching you I'm just telling you àǹtí ẹ̀bẹ̀bí. ara máa béèrè. ọmọ kan ìṣẹ̀fẹ̀ ni. ṣé Fẹ́mi máa ní bí ẹ̀yin ò ṣe kankan nígbésí ayé wọn ni ṣé báwọn bàbá àti ìyá Fẹ́mi máa ní kò ṣe kankan nígbésí ayé ẹ̀ ìgbà tó fẹ́ èèyàn ẹ ló ń ṣoògùn oògùn tó ń ṣe ọlọ́wọ́n bá ń ṣe ọmọ yín lọ sókè ìwọ náà tó jọkùnrin òun gbérí ní àárín ẹgbẹ́ láàárín ọ̀rẹ́ tẹ́ bá ka film Nigeria Yorùbá film industry nsìn Fẹ́mi is one of the first sex tẹ́ máa pè tẹ́ máa mú male náà lè wò ó kù pé ẹ fẹ́ ta ẹ bá ṣe báyìí ẹ rí Fẹ́mi. mo notice ẹ. Tani. Kí lorúkọ ẹ Adédìméjì Latif nítorí pé wọ́n ti fẹ́ bà tayé ẹ̀jẹ̀ ọmọ ọlọ́mọ ó yà gbórí pamọ́ wọn. Jolly, can I give you my number now? You want to write it down? Because. And you that you want to write my number down? Kò easy now báwo lẹ ṣe máa lóbìnrin dẹ máa ṣe obìnrin dẹ dọ́pàdọ̀ ẹ wo gbà tí ọ̀rọ̀ ọmọ tí wọ́n ló bímọ fún yẹn náà ọmọ yẹn ẹ̀yin ṣì máa rí tó máa ní slay daddy máa kàn máa rẹ́rìn rẹ̀ pé èmi ti gbọ́ yẹn ti pé ọmọ kẹrin tán lọ́mọ yẹn bí fún ẹ mo kàn máa rẹ́rìn rẹ̀. Ta lọmọ tó bímọ fún yẹn? Ta ló bímọ fún náà for real? ṣèbáwọn èèyàn kọ́ sílẹ̀ lánàá ìlú sọ lánàá pé kọ́ má dárúkọ. Ok má dárúkọ ẹ ṣé kò ṣe adé ẹ̀yọ̀ yẹn ni? Ó ṣe Bùkọ́lá adé ẹ̀yọ̀. ṣùgbọ́n kọ́ sí mi fọ́lù kankan kẹ́sì mọ̀ fọ́lù. àwọn kan sọ pé láìtọ́ lálẹ́ àná. ẹ̀yin ti sọ ẹ ti lọ bá gbé. láìtọ́ ṣúgà. ẹ̀yin ti bírèkì tébù. ẹ̀yin ti lọ bírèkì tébù. ṣẹ̀rí wọ́n ti ń kọ́ conversation. tó láìtọ́ ṣúgà ló bí wọn fún. conversation ọmọ oró ni wọ́n. ọ láìtọ́ ṣúgà. nǹkan tá a gbọ́ nìyẹn o àlẹ́jì nǹkan tèmi understand ló ní pé báwo ló ṣe jẹ́ láìtọ́ ṣúgà ti wà ní yankí ti pẹ́ náà. a kò lè jẹ́ láìtọ́ ṣúgà.
Oh yeah, the number +234. Oh yeah, write the number down. +234 901 662 8939 +234 901 6628939. Ṣé ti kọ́? Kò yé mi, ṣé ọmọ ẹ má bínú ẹ ti dà pọ̀ o. Ṣé ọmọ kékeré yẹn ni àbí queen ó náà yìí èyí tí queen sọ ọ̀rọ̀ 2 years ni mo táwọn sọ. No, kì í ṣe 2 years. Ọmọ yẹn ni ọmọ náà ti pa ti tóbi ọmọ kékeré yẹn ni queen náà. Ọmọ yẹn ni mi sọ mi mọ èjì. Queen ò dá ọmọkùnrin àárín wọn yẹn ó dà ọmọkùnrin àárín wọn kékeré yẹn. Mo lọ wo picture yẹn mo wá rí kó jọ lady yẹn lóòótọ́. Ó máa ń travel ẹni ó máa ń lọ. Ṣé ti rí nọ́mbà yẹn? Àwọn babaláyé lòun gan gbé kí Fẹ́mi tó fẹ́ náà. Àwọn babaláyé kì bá mi mẹ́jọ bí mẹ́rin gbogbo ẹ máa lánàá. So kò ṣe pé because mo bẹ ní 2 years lọmọ yẹn ni 2 years mo pẹ́ sọ. Wọ́n ṣe ọmọ yẹn ní nítorí ẹni wọ́n ṣe bẹ́ẹ̀ ni pé wọ́n ṣe wedding wọ́n ṣe kó mọ́ ọmọ yẹn bẹ́ẹ̀ bí ogun. Bóyá another one lẹ ń sọ. Bóyá bòmí náà dẹ̀ ti ṣe o. Tẹ́ kẹ́ni kó wa mọ̀ dáadáa màá ní kí n máa ṣe pé kò sọ̀rọ̀ délé fè. Ọjọ́ close. Wọ́n ní she call him daddy. Ẹ̀gbọ́n nǹkan tèmi àǹtí àjọkẹ́ nǹkan tèmi fẹ́ sọ ni pé nígbà tó wọ́n accuse pé ìyàwó ẹ̀ ṣòfò ìyàwó ẹ̀ ṣòfò Ọlọ́run dáríjì wọn ṣé bẹ́ẹ̀ náà ni ìyá Fẹ́mi fẹ́ sọ pé nígbà táwọn náà wà kékeré àwọn ò sáré kiri nítorí ọ̀gá bèbè. Ṣé bóun náà la sọ? Ẹ ṣoríire o. Ṣé bẹ́ẹ̀ lọ fẹ́ sọ pé àwọn náà ò sáré kiri àwọn bàbá tó yẹ pé ẹ ṣoríire fún ọ̀tẹ̀sọ iná. Tiglam. Ẹ mọ nǹkan tó ṣẹlẹ̀ nígbà rí ọ̀rọ̀ yẹn sí evidence àwọn gan deep down their heart wọn ò ní sọ pé àwọn ò ṣe nǹkan tí bèbí yẹn náà ṣe fún ọmọ ẹ lọ sílẹ̀ tó kàn ní sí ọ̀rọ̀ fún bàbá àwọn nìkan náà dúró lọ́nà yà nínú ọ̀rọ̀ tí àǹtí. Is it for personal shopping? Is it for personal talk or for this? But for personal, you can call me later after the show. Wọ́n ló lọ sọ fún àwọn pẹ́rẹ́ǹtì Fẹ́mi pé Fẹ́mi ra lè fóònù. Jẹ́ lọ sílẹ̀ lórí nínú ọ̀rọ̀ yẹn jàre wọ́n ti ń yẹ́ bí pé ó ti ṣe nǹkan jù. Yeah, it's a Nigeria number. I'm in UK, but I use it. It's a WhatsApp number. Àárín ọ̀tá ni bèbí yẹn wà nǹkan tó ṣe àárín ọ̀tá ló wà. Àárín ọ̀tá ló wà. Ibo láàrin industry gan àṣàṣì wà bẹ́ẹ̀ fún. Àárín ọ̀tá ni gẹ́ yẹn wà àárín ọ̀tá ló wà. Because the love yẹn grow gan. Ó máa fẹ́ Akíndélé. Ọmọ pé ẹ máa fojú àwọn ṣége bánsà wọ́n sàṣàlà fẹ́mi wọn ni. Ẹ̀gbọ́n tí ẹ̀gbọ́n sọ ní comment section pé àìpé ìyàwó Fẹ́mi Adébáyọ̀ kó try pé kí Fẹ́mi Adébáyọ̀ kó wá toast òun kó wá fẹ́ wù. Wọ́n láwọn family erógo. Betty, how are you? Can you imagine? Fúnkẹ́ Akíndélé máa gbé wọn sáré. Ló bá dáwọn family erógo táwọn bá hàn lè mọ̀ nǹkan. Ó jura wọn lọ. Eléyìí gbé bébí kíní wọlé fún wọn ni. Àwọn náà ta lélẹ̀ wà kó mọ́. Ibi táwọn kan ti ń dè làwọn kan ti ń tu tó bá rò pé nǹkan tó gbé dání ju tẹlòmíì lọ títẹ́ ń tó rò bẹ́ẹ̀ tó fojú tẹ́ńbẹ́lẹ́ yẹn tó bá ju tiẹ̀ lọ ńkọ́. Àwọn àgbàlagbà tó dé bá nílé ayé. Ó kẹ́ pé kọ́nà kan ṣàánú kọ́ tarí ìta là ń sọ akọ̀sọ́ pé ó dùn ilé ogun níbẹ̀. Kò yí sí o. Má kànjú gbogbo wa la máa rí nǹkan tó máa ṣẹlẹ̀ rí sẹ́ni ẹ̀ ká má kànjú. Kí ló tún fẹ́ ṣẹlẹ̀? Ẹ má wọrí. Àti Àjọkẹ́ lékè. Mo fẹ́ mọ̀ ni. Wọ́n láì pèké burúkú. Àti Àjọkẹ́. Sọ pé kò sí ìlú fóònù àti Àjọkẹ́. This is my hobby. Mo fẹ́ mọ̀ ni. Nǹkan tó ní máa sọ tó fẹ́ ṣẹlẹ̀ kó jẹ́ nǹkan dáadáa tó máa favour Aladuke.
Àmì ò Jésù. Tó bá ti jẹ́ nǹkan tó máa fẹ́ bá Aládùkẹ́. Èmi ò sọ̀rọ̀ ta Aládùkẹ́, mo sọ̀rọ̀ ti fẹ́ mi. Ókè Fẹ́mi náà Ó sọ. máa tó fẹ́yàwó ni wọ́n sọ yẹn. Ìyàwó mi ti wà lọ́wọ́ rẹ̀ jì. Àwọn ìjà mi wá ní pé mo lọ bẹ́ẹ̀. Láìpẹ́ 50 ìyàwó mélòó tó ti fẹ́. Ìbá lọ fẹ́yàwó mi. Ẹ dúró èmi kò fẹ́ béèrè ni. So nísìnyí á wá gbéyàwó sílé recently. Kó má dà. Wọ́n tí ì ṣe divorce, so they are still going to go through their divorce. Case wọn wà ń court. Case wọn wà ń court. Gossip time láwa yìí àti parí show gossip time láwa o. Èké là ń ṣe é sí you gossip time yìí. Ìjọba máa lè fẹ́yàwó sílé ó nígbà tó bá fẹ́ máa lè lọ ní òfẹ́ lọ gbéyàwó kan sílé tì. Ẹ má bínú obìnrin ní adé lajúlẹ̀ báyìí. Á lè fẹ́. Ìyẹn kọ́kọ́ ló fẹ́ dájà àti àjọkẹ́. Tó bímọ fún un. Ó ti ń fẹ́ bí fọ́ ìtò Aládùkẹ́. Ó ẹ̀yà ó ti fẹ́ kó tó Ó ti ń long time kó tó fẹ́ Aládùkẹ́. Ìyẹn gangan làwọn èèyàn rògbò fẹ́. Bẹ́ẹ̀ ni mo sọ fún yín. Ó tó rí pé òun ò nígbà tó wà fẹ́ Aládùkẹ́. Ó dẹ̀ ti promise mi pé no matter the case may be, òun máa fẹ́ ẹ. Ẹ gbà pé kò lè padà sọ́dọ̀ Aládùkẹ́, ẹ gbà bẹ́ẹ̀. Aládùkẹ́ gan ò sọ pé òun fẹ́ padà gẹ̀ẹ́tì ẹ gbàgbé pé ó fẹ́ padà yẹn kọ́ ni. Aládùkẹ́ ò sọ fún mi pé òun fẹ́ padà ẹjọ́ yẹn ti yẹ ó ti kọjá gbogbo yẹn. Ó ti kọjá gbogbo yẹn. Bó ṣe máa gba nǹkan ẹ̀ ló bá. Àti ẹ̀jọ̀kẹ́ bẹ́ẹ̀ mọ máìlì obìnrin náà. Ó tọ́ ni ṣá. Débi pé kó sọ pé kọ́kàn ń kúrò bẹ́ẹ̀. Bẹ́ẹ̀ tó wáyé sí. Nǹkan tẹ́mi Ọ̀pọ̀ ò lè tí ì kúrò bẹ́ẹ̀ ẹ gbà bẹ́ẹ̀. tó bá mú first wife tó ń borí yẹn tó lọ tí ò bójú ẹ̀yìn. Mo rò pé Aládùkẹ́ kò bójú ẹ̀yìn. So tàbí wọ́n sọ pé update wọ́n léèyàn kan update ṣé kìí ṣe first wife tó lọ ẹ̀ ló update. Ẹ jẹ́ àwọn nǹkan tá máa expect sí ni pé ká máa expect àwọn tán bímọ ọmọkùnrin kékeré yẹn ni ìyàwó lẹ́sìn olúwa ó ṣe. Ẹjọ́ ta tí ló bímọ kékeré. Òun ni o ṣebí tí mo sọ náà ni ọmọ tó wà láàrin àwọn mẹ́rin yẹn. Ẹ mí ìfẹ́ ọ̀pọ̀. Àwọn mẹ́rin lọ vacation ọmọ kékeré tó wà láàrin wọn yẹn. And now one time Jumi ti sọ pé there is another child. No, ọmọ yẹn ni sẹ́ àná ọmọ. No, ọmọ yẹn ni. Oh, okay. Ọmọ yẹn ni. Ẹ jẹ́ má bínú gá tó ṣe graduation àtàwọn ọmọ ìbejì ẹ ṣé ìyá kan náà ló bí wọn. Yé ìyàwó ẹ̀ lẹ́bi first wife ẹ̀ nìyẹn. First wife ẹ̀. Ohun tó mú yẹn tó lọ tí ò bójú ẹ̀yìn. Kí Aládùkẹ́ fẹ́ bójú ẹ̀yìn fún? Ẹlẹ́yà ẹ̀ ó walk away fúnra rẹ̀ ni o. Wọ́n ní ẹ̀ ló jáde fún rẹ̀. Pẹ́ ẹlẹ́yà ni kò lè ṣe ṣìnà. Tòkọ́ tó fi ń lọ yẹn ti pọ̀ jù ọ̀rá bọ́ tàjẹ́. Ìmọ̀ rẹpẹtẹ ni. Oúnjẹ ṣìnà kéékèèké, ṣìnà ńlá ká. Ó ń ṣe ṣìnà fẹ́rẹ́fẹ́. Ẹ máa gbọ́ ọ, ṣé ẹ mọ̀ wípé ẹlẹ́yà ni ò kì í ṣe ẹlẹ́yà ńgbà tó wà lè fẹ́ mi o. Ẹlẹ́yà ni o. Ra oníjẹ̀lì bábà ni kò ń ṣe ẹlẹ́yà nísìnyí ẹlẹ́yà. Jẹ̀lì bábà yàtọ̀ sí ẹlẹ́yà o, ẹlẹ́yà nísìnyí kò kí ń bójú ni. Fọláṣadé, no, I'm not ever going to get angry. Ẹkún ìṣèrò pé èmi ní ìwà mọ̀ báwọn mi ṣe ń tẹ̀kọ̀ irú ọmọ yẹn á wá lọ ní á di ìyàwó sí ìyàwó èèyàn ní máa wò pé. Ó máa kí o because òun gangan ló ń pè rẹ̀ níyàwó tẹ́lẹ̀tẹ́lẹ̀. Òbí mo bá láti tó ṣe gbọ́ ti jẹ́ ìyẹn gan mi mọ́ wọn ò fún ní fò dáadáa nìyẹn. Torí pé mi ń jẹ síbẹ̀ dáadáa. Ó ga ọ. Yẹmọye èèyàn tó ń tò sẹ́nu lórí Dádì àti Àjọkẹ́. Nítorí àwọn tó wà forí gbálẹ̀ pọ̀ àwọn tó wà tí expectation wọn ti yí. Àwọn tó bí ẹnu mọ gẹ́yìn náà kó wọ́n fẹ́ra náà. Wọ́n mọ̀ yà. Mo kí lè fi sọ yìí. Most of them more now. They are in court anyway, so wọ́n ṣe normal thing, wọ́n divorce. Wọ́n ti divorce. Ó ní right láti fẹ́ ní tó bá wù. Kò kó ṣàṣètò ẹ̀ lórí ọmọ ẹ̀, kó tọ́jú ọmọ ẹ̀. That's it. Mo fẹ́ bèèrè question kan. Ṣé ẹ feel pé girl yẹn máa lè meet up with religious standards family yẹn? Òun náà mo sọ pé wàhálà rẹ̀ máa lè pọ̀ tó bá máa yá. Ṣèbí kò gbé lóyún, ṣèbí lóyìnbó ló ń gbé tó bá jẹ́ lọ. Ó ṣe Muslim ní gẹ́ẹ̀ náà. Ìmúra ẹ̀ là ń sọ. Bọ̀ tí lóyìnbó ló ń gbé náà, òun ò ní máa wálé bẹ́ẹ̀ yẹn. Decency nǹkan kan yẹn lèmi ń sọ. Wọ́n ló máa ń wá bọ́ọ̀tì.
Bolongbe. Canada ló wà. Ẹ mú nílùú òyìnbó. Mo nílùú òyìnbó. Ẹ mú nílùú òyìnbó àbí. Ibi Canada ò sí ìlú òyìnbó ní Canada àbí kò sí nínú òyìnbó mọ́ ni. Ṣé Canada lè kúrò nílùú òyìnbó ni? Ó ga o. Ẹ tún mẹ́ni tó ra tíkẹ́ẹ̀tì fún. Kò ṣeré mọ́ náà, kò ṣeré mọ́ náà. Bọ̀ ọmọ tá à ń sọ náà Bukari má ti fẹ́ rí. Kò mátà dídó in our industry is. Wọ́n máa ń dọ̀rọ̀ àwọn èyí tó máa fẹ́ sí ó máa yọ lẹ́sẹ̀ sílẹ̀, ó máa yọ lẹ́sẹ̀. Exactly. Bẹ́ẹ̀ ni yóò jọmọ̀ bí kan. I'm telling you. Ó ga o. Maybe kó pàkà rẹ̀ together kó dúró ti Ọlọ́run. Kó wá fìgbà fún Ọlọ́run jà. Ọlọ́run sì wọ́n lẹ́rán. Kò àkókò lẹ́rán o. Akọ̀rin sọ ọmọdé yìí wọ́n ní fò. Báwo ta ní là ń tọ́ àwọn tá à rìn nǹkan lábẹ́lẹ̀? Ṣébẹ́ mi gbàdúrà àwọn tó ti lọ́ kó òdùnlé wọn lórí. Ṣébẹ́ àwọn tá a gbọ́ la rí. Àwọn míì wà lábẹ́lẹ̀ tó yẹ pé iṣẹ́ tó ń ṣe iṣẹ́ kó parí sọ́dọ̀ wọn ni. Kábíyèsí Ọlọ́run. Ẹ wá rí kan ẹ wá ràn tó mọ́kàn mọ àwọn tó ti lọ ṣúà tó ti mú orúkọ ìyá yí bàbá yín lọ sí under carpet. Kábíyèsí Ọlọ́run ọkùnrin. Náà aṣọ àná. Lọ́wọ́ tó yẹ pé kọ̀ǹká ti kú ti ẹ̀rọ. Pẹ̀lú àwọn àpá. Máa ṣe. Kí Aládùúkẹ́ ṣe ọ̀nà. Kí lẹ bí mà? Ẹ jẹ́ máa gbàdúrà kó ní ìwà máa ń ṣàtàkùn. Tí Aládùúkẹ́ nìkan ló ń ṣoògùn sí ni. Láíláí kò lè jóhùn nìkan láyéláyé. Ó náà ni mò ń sọ pé àìmọye àwọn girls tó máa ṣe. Ìdá rí là ń sọ yìí, àmọ́ àwọn tó wà lọ́dà. Nítorí ìfẹ́, èèyàn kò sí kan tí ò lè ṣe nítorí ìfẹ́. Kò sí. Aládùúkẹ́ mo dẹ̀ ìwò dẹ̀ kẹ̀rọ àkópa kó tó máa rí. Wọ́n sọ bẹ́ẹ̀. Wọ́n ló pẹ̀. Wọ́n lẹ́yìn tó yẹ kó fẹ́ gan. Ṣé ọmọ tó mo dẹ̀ sọ ń jẹta? Wípé ẹ máa wọ Aládùúkẹ́ ẹni tó yẹ kó fẹ́ gangan kò ní fẹ́ àná kó fẹ́ mi. Àǹtí yẹn sọ bá nà ọ́nà pé ẹ̀gbọ́n àwọn gangan tó wà òkè ló yẹ kó fẹ́. Ìmọ̀bọ̀ yá àǹtí ẹ rántí lánàá. Wọ́n nínú play ló ti ń ṣiṣẹ́ tẹ́lẹ̀. Wọ́n ní tó yẹ kó fẹ́ gangan sílé. Ẹ̀gbọ́n àwọn ni àwọn ọmọ dáadáa kó tó lọ sílẹ̀ kó lọ fẹ́ mi. Mo dẹ̀ tó ń jẹta pé èèyàn gidi kan ló máa fẹ́ tẹ́lẹ̀ o. Ta lọ ràn tó mi léré. Ẹ jẹ́ kí n sọ fún yín o. Ẹ lọ kọ sílẹ̀ o. Tí lady yẹn bá put ara ẹ̀ together tí ò bá ń ronú òṣì pé òun fẹ́ para ẹ̀rí ẹ̀ tó àwọn èèyàn tán tí máa tò fún báyìí wọ́n wà kán wò pé this is because asset mọ̀ pé lady yẹn very hard working. Ṣé tí ẹ rí Fẹ́mi Adébáyọ̀ mọ́mí Fẹ́mi Adébáyọ̀ ọ̀dẹ̀ ní ẹni pé ìjọ dẹ̀. Ìwọ ọmọ tá à ń sọ ìgan pé kìnnìkan atara ẹnìkan yẹn ti jáde. Ó lè jẹ́ pé sáà tàsìkò yẹn gbòòrò fúnra rẹ̀ ó lè ní iṣẹ́ kan tó ń lò tó yẹ kó súnmọ́ obìnrin. Ó lè ní sáà tàsìkò jẹ́ pé ó ní iṣẹ́ kan ó ní kọ̀ọ̀kan tó lè máa lò táìmù yẹn tó yẹ kó súnmọ́ obìnrin tó lọ súnmọ́ yẹn tó gbégbé kú gbèrè ra wọn lọ́wọ́. Ó máa ń ṣẹlẹ̀ bẹ́ẹ̀ tó yẹ ọkùnrin míì tó bá jó ní òun fúnra ṣé kò ṣó ní gbìyànjú ẹ̀dá ni onígbìyànjú ẹ̀dá ni náà. Onítìrà ni náà. Ẹlòmíì wọ́n máa sọ pé kó má súnmọ́ obìnrin ní sáà fún bí oṣù mẹ́ta àbóṣù méjì. Bọ̀ tó ní ìṣekúṣe ara ẹ̀ gbọ́dọ̀ ṣe máa kọ́ ó lè jẹ́ nǹkan lókólókó tiẹ̀ bá ọmọ lọ́mọ. Mi ò ní agree sí nǹkan yẹn because all possible ó dẹ̀ lè má jẹ bẹ́ẹ̀ reason tẹ́mi jẹ sọ bẹ́ẹ̀ ni pé ẹ̀yin Aládùúkẹ́ fúnra rẹ̀ ti dàgbà kó tó bímọ and obìnrin tó bá ti lé ní 35 ó ní medication tó gbọ́dọ̀ máa lò kó tó lóyún. Ẹni 50 bímọ àkọ́kọ́ ìṣàmú ẹ̀ má sọ bẹ́ẹ̀ láyéláyé. Ẹ má sọ bẹ́ẹ̀. Ọ̀rẹ́ mi 50 ó bímọ pẹ̀lú I'm just saying that. Sọ pé nǹkan tí ẹni yẹn sọ ní nǹkan dànù. I'm just saying that there are several possibilities as well. Bẹ́ẹ̀ni ó tán. Medically no, you can look at it from that angle. Medically làwọn sọ. Medically lè sọ.
I'm just saying medically. Don't be over delaying 35. No, normal standard. Obìnrin tó bá ti lé 35, tó bá ti ń ṣe ipò kí o fẹ́ bímọ, ó máa fún ẹ ní folic acid. You have to be using folic acid every blessed day, so that you would not, something like this will not happen. Not because of that child. Ṣé ẹ̀yin gbádùn gossip abẹ́ ẹ̀ lọ sùn? Gossip ló kù àti parí show. Ṣé ẹ̀yin gbádùn gossip abẹ́ ẹ̀ lọ sùn? Mo ń sọ báwọn ti YouTube ni. Nǹkan tèmi sọ ni pé àìkọ́ìn ṣe rí ká ní pé ìgbà tó ti dé oyún yẹn tán ti mú tó ti lọ ṣe gbogbo kíní ní oyún yẹn kan ti rí wọn á dẹ̀ ti fún láwọn oògùn kan tó jẹ́ bó tiẹ̀ tí ó lè correct ẹ̀ because ọmọ yẹn ò ń ṣe mild one very simple thing ní tọmọ yẹn tọmọ yẹn bá bẹ̀rẹ̀ sí sọ̀rọ̀ sí i. Kò tí ẹ̀ sí tó ṣe ọmọ mi. Kò sí tó ṣe ọmọ mi lágbára Ọlọ́run. He's a lovely boy. He's a blessed child. Tó bá di ìyá ẹ̀ nígbà jù báyìí mú ọmọ kan tó ẹgbẹ́ tó bá fọ́ ìyá ẹ̀ ọmọ ẹ fine. Ọmọ ẹ fine. nǹkan tó bá rí ló máa ń lò. Ọmọ ẹ jọ fẹ́ mi o. Ó jọ. Ó ti jọjú. Ó tún wá wá sí jọjú. Buttermint so. Look chopping. Fine boy ni o. Bí yẹn máa mú bọ̀ lápò ọ̀dùn tó wá rí lókè. No, kò sẹ́ni after 35. Very chubby. Mo like kọ́ mọ́ wà chubby. Ọmọ yẹn mo lọ́wọ́. You are enjoying their gossip. They came in one. Ọmọ ẹ wà shopping. Tó bá ti fọkàn balẹ̀ tọ́pọ̀ ẹ̀ bá ti balẹ̀ lè relocate o. Relocate ni best bet. Ẹ jẹ́ kí n sọ fún iṣẹ́ ìmọ̀ páwọn èèyàn àwọn ọkùnrin ní ìkọràn irú Iyan Aladuke yẹn àwọn kan tí wọ́n máa wà tán wọ́n máa hungry fún àwọn ọkùnrin kan wà bẹ́ẹ̀ ní Nàìjíríà. Bẹ́ẹ̀ especially gbogbo tọ́pìkì tẹ́kọ̀ pé ńgbà tí ó ti wá di láńdà àti sórí social media àti káwọn tó ti máa rí lórí social media wọ́n dẹ̀ máa jẹ́ olówó gidi. Ṣáwọn boys. Àwọn fámìlì yẹn náà ní kí ó gbádùn rẹ̀. Àwọn fámìlì ọkọ ẹ̀ náà ní kí ó gbádùn wọn ní fẹ́ kó rí. Ó máa le o, àwa máa ń ṣọ́ irú ìyàwó wa yìí sìn. Ẹlẹ́bàáyẹ́lò mi ò jẹ́ kó mi jẹ́ kó rọ́kọ ní Nàìjíríà mò ń ṣọ̀gàn ni. Mò ń ṣọ̀gàn. Mò ń ṣọ́ bèbí ẹ̀ gan. So irú eléyìí náà máa ṣọ́. Ẹ máa dented. Ẹ̀yin àti dáàdì yẹn lọ wá fẹ́ kọ́kọ́ra. A ṣe yí bí movie. Ẹlẹ́bàáyí wo ṣe máa surprise ẹ̀yin àti dáàdì. Kí ló máa ṣe? Kí ló máa ṣe? Àti ìka kọ́lọ́ndẹ̀ ṣe báyìí kọ́lọ́ndẹ̀ darí aláàánú sí bèbí yẹn. Ẹ̀yà àjíw. Ṣẹlẹ́bàáyẹ́lò. Ṣáàjìkẹ́. Àjíkẹ́. Ẹ má ní mo sọ èmi kọ́ mo sọ o. Ọdún ti fẹ́ ọ̀nà iná rí. No, ẹ má gbé yẹn wá. Ẹ má gbé yẹn wá ìjọ nítorí Ọlọ́run. Ẹ má gbé yẹn wá. So what that woman said is totally wrong. What did she say, please? Shopping. What did she say? What did she say? Shopping. What did she say? Because ajé wà lára ẹ̀. Ajé wà lára ẹ̀. Ṣẹlẹ́bàáyẹ́lò. Ajé wà lára ẹ̀. No, Aladuke. Ajé wà lára ẹ̀. Ọmọ kékeré tó ti ní gbogbo nǹkan tó ní kó tó pàdé ọkùnrin yẹn. Ṣé ẹ̀rù fáwọn fámìlì ìfẹ́ mi máa jẹ́ kó fara rẹ̀ lọ? Ẹ fi yẹn lẹ̀ àwọn fẹ́ ṣe ọlọ́run fara rẹ̀ lọ. Kí ló fẹ́ ṣe tí ò fara rẹ̀ lọ? Ṣé wọ́n fọ́ táwọn ẹ̀dá ọlọ́run rẹ̀? Táwọn tọ́lọ́ mi lè fẹ́ mọ̀ sí ètò ìpọ̀jù. Ẹ gbàgbé Ọlọ́run kan àgbèjà ìjà tó bá dìde fún àwọn tó bá wà lọ́wọ́ Tọ́lọ́ bá rí pé torí ìfẹ́ tọ́lọ́ bá rí pé torí ìfẹ́ ẹ̀dẹ̀kẹ́ máa jẹ́ ìjẹ́ fún. Ọ̀rọ̀ tí ìdí ọkùnrin ọ̀rẹ́ báyìí ó ti hàn lè mọ̀ náà. Ẹ fi ilẹ̀ yẹn ọ̀tọ̀ nìyẹn má máa rò bẹ́ẹ̀. Ìtọ́ ti ṣe fún yẹn tán, ó ti sẹ́yìn Nǹkan tó ìtọ́ ti yẹn ṣe lọ. ó ti tó ó ti ju nǹkan tó ṣe lọ kí wọ́n fẹ́ ṣe fún wọ́n fẹ́ kó wá sí mi. Exactly. No, àwọn kan ló create ẹ̀ táwọn àjọ náà ìyàwó náà fún lóògùn. bẹ́ẹ̀ ni jàre ẹ̀ kó tí àwọn ọjọ́ náà. Ẹ má bínú àwọn àbúrò fẹ́ mi ọ̀hún náà ṣé bẹ́ẹ̀ náà lè ṣe fẹ́ràn ara wọn tó ni. Àwọn ọba kan ṣé bẹ́ẹ̀ lè fẹ́ràn ara wọn tó ni. Bá ṣe wà inúlé wọn inúlé ogun ni wọ́n kàn fi tẹ́lẹ̀ fáwọn ń ta ni. Ọgbà wèrè nínú ilé wọn gba wèrè. Wọ́n ní bẹ́ẹ̀ ni máa ń blọ́ọ̀fù mi.
Irọ́ wọn lè gbọ́n ẹ̀kọ́ lọ́wọ́ jùlọ. Wọ́n lè gbọ́n ẹ̀kọ́ lọ́wọ́ jùlọ. No, Abuja wálé yẹn irọ́ ni. Fẹ́mi Yíká TNT ló sọ bẹ́ẹ̀ o. Yíká TNT ló sọ bẹ́ẹ̀. ẹ má máa jẹ nǹkan tí yẹn ò mọ̀. Endorsement ẹ mọ iye endorsement tó ní ṣá. Ẹ mọ iye influencer tó ní. Kéèyàn tó lè yàwó ní ẹ máa gbọ́ kéèyàn tó lè yà bílíọ̀nù ní báńkì ẹ̀ mọ iye tó kọ́ tó máa fi dúró. Àpáàtì yẹn ẹ mọ iye àwọn tó ń polówó fún ẹ mọ àwọn báǹkì tó àwọn tó ń jẹ́ kínní fún influencer àwọn onílẹ̀ àwọn oníkíní kan. Ẹ mọ iye tó ń san fún wọn ni àwọn influencer yẹn ẹ mọ iye tó ń gbé fún wọn ni. Ẹ lọ bá mi polówó náà tó tún wá jẹ́ one of the number one. Ẹ tí wọ́n máa gbà ṣá. Ẹgbọ̀n kan tẹ̀yọ̀ kọ́kọ́ sí bíbá ó ní Fẹ́mi Adébáyọ̀ òrígínà alágbàkó ọkùnrin. Thank you so much, faithful Faith. Sis, how are you? Love you. Does she like Danny? She Femi. He's a lovely guy, honestly. He's a lovely guy. And he's so blessed. Hello, my Keshu. Auntie, every gbogbo video wọn yẹn ni mo tún wà lọ wo gba àwọn video bó ṣe love up, you know, kini mo. Ṣé mo bó ṣe nífẹ̀ẹ́ àwọn tó ń ṣe tó èṣù lágbára kò ní ẹ lọ sórí page ẹ lọ sórí Instagram àwọn èèyàn wá ń gbé post gbogbo àwọn old videos wọn. It's sad o, èṣù má wọlé wa o. Relationship tó bá máa dàrú bá máa dàbí àlá ni. She said, if woman is above 35, there is tendency to have a child in need. No, that's not true. Who said that? No, that's not true. There's no tendency to go to over 35. No, that's not true. Sherry, ẹ jẹ́ kí n sọ kankan fún yín, ó possible lọ kó má jù because ẹ̀rí bọ́lọ̀ ṣe ń ka ẹsẹ̀ ni. Kò sí eré ẹ wo 7 door yẹn, àwọn èèyàn wo 7 door yẹn. Ayé kò tó go away jọ, ń bẹ lọ́ọ́ ti rí ẹ̀ gan-an, ó ṣì lọ. Agẹṣikọ́lé tó tún ṣe ìkó tí ẹ gbé lọ́wọ́ sí movie house gangan, local gold movie house ló gbé lọ. Àwọn èèyàn wò ó dànù. Làwọn pa over 500. But nǹkan àti ẹ̀ tó ń dùn àti ẹ̀ lánàá nìyẹn pé gbogbo oúnjẹ tíyàwó ẹ̀ máa ṣe gbogbo àwọn location yẹn ọ̀fẹ́ ló bá dé. Ọ̀nà máa ṣiṣẹ́ nìkan wọn bá lóṣù mẹ́ta. Ẹ mọ̀ pé there are some women mo kọ́ obìnrin mi wà tá máa kọ̀ máa wò pé let me support my husband in everything he does and then you put her. Yes ma. Yeah. Ṣebí Fẹ́mi fúnra rẹ̀ ìyàwó ẹ̀ sọ pé kówó lẹ̀ tó ra ilẹ̀ fún òun ní Yaba. Do you know how much that would have cost him? Ìfẹ́ wà láàrin wọn dé. Ó love ara wọn sẹ́ ilẹ̀ bí 60-something million ilẹ̀ yẹn náà. Òun fúnra rẹ̀ tó kẹ́rù tó lòun fẹ́ lọ́kẹ́ sísá mi báwo ni. Adúpẹ́ mà ta ló sọ̀rọ̀? Ẹ jẹ́ kẹ́ni náà sọ̀rọ̀. Ẹ ló sọ̀rọ̀. Níbo lẹ wà? Lájà kí ló dé látijọ́ ìsísà níbo lẹ lọ? A ti mí sí yín náà kí ló ṣẹlẹ̀ ṣáṣẹ yín ni? Jẹ́ kí sísà mi sọ̀rọ̀ o, àǹtí Àbẹ̀bí. Màá ṣe yín léṣe o, ẹ kí Alájà ká fi sọ̀rọ̀ o. Àárín mo látijọ́ yìí. Mo ní èyí, àbọ̀lọ wẹ́ẹ̀dì ní over 70. Wọ́n wá tún lọ wọ́kọ̀ lẹ́kọ̀ọ́. Mi ọmọ àbúrò mi ló ṣèyàwó nílé ní December. Okay, so you went. Last week ni. Okay, káàbọ̀ mà. Ó yẹ bá wa ganu sí kí ló ẹ rí gbogbo tó ń ṣẹlẹ̀ yìí, mọ́mì wa ẹ bá wa. Ó ti ẹ̀sùn mi, mo ti dé orí TikTok. Mo kàn wo gbogbo ẹ̀ náà gbogbo ẹ̀ wá náà mo kàn ti ẹ̀ gbọ́ gbogbo ẹ̀ lójú mi mo kàn kúrò ń bẹ̀ ni. Ọ̀dọ́ náà mo ti gbọ́. Ṣé rí ọ̀rọ̀ tó wà nílẹ̀ yìí? Gbogbo àwa abiyamọ ayé kọ́ lóun má jẹ́ káwọn ọmọ wa ṣe rẹ̀. Àmín Jésù. Má jẹ́ káwa náà ta jẹ́ ìyàwó má jẹ́ àṣẹ rẹ̀. Mo ti gbóhùn sísẹ̀ yẹn níbi kan ni mo ti gbọ́. Bó ṣe sọ̀rọ̀ bíbá ìlànà. Ọmọ yẹn ikú ń bọ́ ọmọ rẹ̀ ní ọmọ òfúra. Wọ́n ti ń wájẹ tipẹ́tipẹ́ kò kàn fúra ni. Yes, ẹ ṣe rí. Bẹ́ẹ̀ kò fúra rárá. Number 1. Ìgbónára ń ba nǹkan jẹ́ ni. Tó bá jẹ́ ọmọ tí mo bí, màá ti pè wọlé pé wọ́wọ́ bí tó bá fẹ́ já láìsí tó lè fẹ́ pa èmi náà. Jowú wọn níwọ̀n.
Orí owú jíjẹ kì í ṣe nǹkan rẹ tó lè ò bá parẹ́ àpọ̀kọ. Bí òde ìrọ́kọ pa tó gẹ̀dẹ̀ náà lọ ṣe fún un. Nítorí wípé sísè tó sọ̀rọ̀ yẹn ó rí tán. Sísè yìí dẹ̀ ti ń sí gbẹ́rẹ̀ pàkọ́ àwọn owó bẹ̀ kò lísìn. Ìfẹ́ bò lójú. Ìfẹ́ Bò lójú, ìfẹ́ ti sọ́ di wèrè. Bí àdánwò ni. Mo máa ń sọ nǹkan kan fún gbogbo àwọn ọmọ òde ìwòyí. Fúnra foríjì màmá mi o. A ní máa gbéfẹ̀ sórí. Gbéfẹ̀ séjìká. Ọkùnrin kì í ṣọmọ ọ̀yá àyàn. Tọ́ba ti láwọn gbé wèrè déyé èjìká ẹ̀ka lè fojú ìfẹ́ yẹn kífẹ́ gbọ́dọ̀ lọ. Àwọn gbogbo ṣe ń sọ fún ọmọdé kò lísìn. Ojú ẹ̀ ti ọkọ ẹ̀ tí ó ti fọkàn tán ọkọ ẹ̀ jù. Ilé ayé láti máa kọkùnrin fẹ́ yàn rí. Kò wá gbọ́pọ̀ pàdé ńbẹ̀ kò kọ́ gbogbo ọpọlọ fẹ́ra wọn rí. Ọmọ lórí burúkú tó plant sáàárín wọn yẹn. Ẹnu ẹ̀ lòun náà wà yẹn o. Tó ń lọ ṣèké fún Fẹ́mi. Ó tún lọ ṣèké fún Aladuke. Ọmọ kékeré ẹnu ẹ̀ lòun náà wọ́n bá ti márì ẹnu ẹ̀ ló wà yẹn. Wọ́n ló ti fi ilé ọkọ lẹ̀. Ó máa rìn kiri bí ìgbóná náà nírú òun gbàdúrà ìgbóná máa gbà. Torí pé ó pẹ̀ láwọn tó dàrin àjò inú ilé yẹn rú. Ó dàrin àjò gẹ́ yẹn rú o. Jẹ́ mọ̀ pé tí ò bá gbọ́ yìnkì. Inú ò ní bàjẹ́. Tí Fẹ́mi ò bá gbọ́ oríṣiríṣi nǹkan lẹ́nu ẹni tó closer mọ́ kò lè take action. Obìnrin ni gbogbo wa náà. Ìsìlẹ̀ bó ṣe yìí ti ọmọ Aladuke wípé Fẹ́mi wà ní ilé pẹ̀lú àǹtí kan. Tí tó bá jẹ́ pé ọmọdé lọ kójú ọmọ tó gbọ́rọ̀ sáwọn tó tọ́ lẹ́nu. Mi ò kóhun ló sọ yẹn, ó dà pé àwọn ọ̀dà artist tó wà ń bẹ̀ ló ṣèké ti di ọ̀dà wọn. Ẹni yòówù tí ò bá sọ fún un. Ẹnì àpò tí ń jókòó déjì. Kò yẹ kó lọ́bẹ̀ kó lọ jà. Torí irú ìjà tó jà yẹn, ó máa tara gbá, ó máa tara wò. Because bàbá ọkọ ìyá ọkọ, wọ́n á dúró nídùú pé kó má pọ̀ mọ́ àwọn. Wọ́n tiẹ̀ tún wà ní location, kò mú ọmọ kan wà ń bẹ̀. Ṣó yẹ kó lọ ọbẹ̀? Gbogbo ilé ṣó yẹ ká lára. Ó ń dáná ń bẹ̀, òun ló dáná fún wọn, òun ló kẹ́tà, ẹ mọ nǹkan tó ṣẹlẹ̀ mà. Òun ló kẹ́tà ń bẹ̀ ìjọ yẹn, ó ti wá lọ bẹ̀ láàárọ̀, ó ti kú òun bẹ̀. Àwọn ọmọ burúkú yẹn ló wá pé ọ̀gá wà pẹ̀lú ẹni bí. Ẹni bí ó ń lọ lé mi, ó lọ àdísẹ́ sísítà mi, ó ṣe lè kó rí, ó ti délé o. Ó yẹ kó débẹ̀. Ẹni rí nǹkan tó fẹ́ kú pẹ̀lú ẹwẹ́ tó sọnù pọ̀. Ìyá mi, ẹni tó rí nǹkan rí ọmọ ìyàwó tó bímọ fún Fẹ́mi ni. Ṣèbí Fẹ́mi ni ọmọ ìyàwó tó ti bímọ fún ni. Kí wọ́n tó wá gbórí wọlé kọ́nà tó bẹ̀ ṣe bẹ̀. Alájà ọdẹ ó ṣọ́ ajá, ṣéyàn máa ń ṣọ́ ajá. Ajá tó ti sọnù, ajá tó lẹ́nu. Kí lẹ máa ń lo láńgbèjì kan. Tó jẹ́ pé òtòṣì èèyàn ní abòṣì òṣì lẹ́sẹ̀ ni wọ́n. Àwọn tó bá ti já placenta wọn lọ. Fẹ́mi tó fẹ́ já ti gbé placenta ẹ̀ lọ. Ọmọ ọ̀dọ̀ èèyàn gan wá máa do. Akọ ajá àbúrò òṣì lẹ́sẹ̀. Fẹ́mi tó já ti gbé placenta lọ ni wọ́n fẹ́ ló wá gbóbi tó bá rẹ̀. Ọdẹ ẹdẹ kó jẹ́ bẹ́ẹ̀ sí dé sọ́lá àfọ̀dẹ ẹ̀gbórí tuntun ni dátì ẹ̀ mọ̀. Ọmọ ọlọ́mọ. Sọmọ tó gbọ́n bíi díwọ́n ọmọ ìyàwó àfọ́dù yẹn. Ọmọ ọlọ́mọ. Dátì ẹ̀ mọ̀ ni. Ṣé wá rí nǹkan kan tí mo kàn nídìí fún sí pé ó lọ gbórí ara ẹ̀ jókòó gẹ́gẹ́ bí ìyá. Iná ti ọbẹ̀ ti gọ́mọ lọ́wọ́ ọbẹ̀ ti ṣiṣẹ́ tó fẹ́ ṣe o. Bẹ́ẹ̀ni o. Kò lọ jó kó fi ẹ̀jọ̀ lórí òróǹro nítorí pé ọmọ tó gbé dání ìyẹn kọ́kọ́ ò lè bá tọ̀ o. Bẹ́ẹ̀ni. Kò sẹ́ni tó lè gbà lọ́wọ́ ẹ̀. O nìkan lọ́lọ́kọ̀ tó wá ọmọ yẹn wáyé. Bẹ́ẹ̀ni. Ó ní mo bó ṣe ń tù. Àbí Àjọkẹ́, you know what I'm talking about. Lórí àwọn ọmọ. Bẹ́ẹ̀ni ma, àwọn special needs. You know special needs. You know how to handle them in this country. Bẹ́ẹ̀ni ma. They need mother support. You know? But listen, Baba to get tired out of the family. Come and worry. If she has opportunity to take the child out of the country, fine, you should have done that. Garbage unity. Yes. Ẹ polówó. Ẹ̀fìn yẹn lẹ̀ àwọn ẹgbẹ́ wo ọ̀rọ̀ location ti ẹ̀kọ́ ló ń ṣe ń ṣe ẹjẹ́ ká kọ́kọ́ yanjú ọ̀rọ̀ divorce ẹ̀yìn wà hàn náà tí ìyanjú divorce. She still going through her divorce. Ẹ wo abẹ Àjọkẹ́ kókò nígbà fún àwọn tó fẹ́ kọ́ divorce báwo.
It's not part of owó tí ẹ ráyè divorce nsìn tó bá ń sìn ní divorce àti ó ṣe máa gba business ẹ padà. Ó fi divorce sílẹ̀ ó relocate kó tiẹ̀ lọ mójú tọmọ yẹn ná. Ó lọ gbọ́ ọmọ yẹn káwọn ìlú tó ti máa bá tọ́jú ní kò tí kọ́kọ́ pọ́mọ yẹn àtọ̀. Ó tọ́jú ọmọ ẹ̀ ní Nàìjíríà ara àánú gbà lọ́nà. Ẹ káalẹ́ mà o ẹ káalẹ́ mà èèyàn kan fẹ́ sọ̀rọ̀ ẹ ní sòrò ok. Bàbá ọkọ àti ìyá ọkọ ẹ̀ fóònù ẹ̀ ṣe fẹ́ kó ṣe rí ẹjọ́ òde fẹ́ kọ́ da ọ̀gá Bello àti ìyá kọ. Kí lè fẹ́ ká sọ kọ́ sọ wọn ò lè mọ́nú lẹ́yìn ẹ̀ tó ọ̀gá Bello ẹ̀ mọ ìyàwó tó bímọ fún Bello ni ọ̀rẹ́ tèmi bímọ fún Bello Yínká. Àǹtí Yínká Bello ìyàwó Aláàjì. Yínká bímọ fún Bello ọ̀gá Bello kí wọ́n dàrọ̀ yìí. Kábíyèsí. Ọmọ 4 ni Yínká bí fún Bello. Yínká Bello débẹ̀ mọ̀ pangúfù ní Yínká ń gbé. Ẹnu jẹ́ mẹ́ta tó lọ grant interview lórí program. Mo rí. Ibẹ̀ mo ti bèrè nọ́mbà ẹ̀. Jésù. Láti sọ̀rọ̀ ní ọ̀rẹ́ àjọṣe kékeré ni. Ní Nọ̀bìrì. Kábíyèsí. Mo mọ̀ pé Nọ̀bìrì ni. Gbogbo àwọn sisters mi tán nínú gbọ́n pè mí bá àǹtí Yínká rí sísí mi. Mo ní yes ẹ bá mi get nọ́mbà ẹ̀. Nígbà tó kẹrù bọ̀rọ̀ mo kí iṣẹ́ ìjà nínú àwọn òjà ṣojú lásán nìyẹn. Ọkùnrin kan kọ obìnrin sílẹ̀ with 30 going back pẹ̀lú ọmọ 4 lọ́wọ́. Wọ́n ní she said 2 Àgbékẹ́ Adé sọ pé 2 ló bí fún wọn not 4 bóyá 2 ló bí fún wọn báwo 2 ló bí fún wọn. Ṣé ọgọ́fẹ̀ ọjà ẹ̀kún jẹ́ 2 tọ́jú lásán èèyàn náà dá ni. Ó jẹ́ 3 ó jẹ́ 4. Kódà kò já àbọ̀. Ṣé èèyàn náà dá ni àgbàlagbà ẹni tó ń wà rí kọ́ṣe tí wọ́n tó yẹ kó máa wò sísẹ̀ yín àwọn ọmọ yín kó máa wò gbèsè. Bó àǹtí nǹkan tó ṣẹlẹ̀ pẹ̀lú Yínká àǹtí Yínká ń gbà yẹn was not nice o ṣe rántí. What is it? I'm not at home. Ẹ má wọrí ìjọ mi òdìjọ́ mi. Àyìndé wá sí ìwò. Àyìndé wá sí ìwò ọmọ ọba o. Àyìndé wá sí ìwò ọmọ ọba o. Okay. Àjọkẹ́. Yes, ma'am.